Ẹ kú dédé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn Jòhánù. Òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun èyí tẹ́ tún fún wa. A yìn yín lógo nítorí pé a ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A sì dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ó gbàdúrà fún yín lónìí, Ọlọ́run yóò tún ṣí wa ní ilé ẹ̀kan sí. Ọlọ́run yóò fi ọ̀nà rẹ̀ yé wa. Bí a ti ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ náà yóò pé wa. Ọlọ́run yóò sì bùkún fún yín. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run fún àǹfààní tí Ọlọ́run fún wa lẹ́ẹ̀kan sí, a máa dúpẹ́, a máa yìn Ọlọ́run, oore ọ̀fẹ́ ńlá ni. Ohun tí a ó ṣiṣẹ́ lé lórí lónìí, òun náà ni mo pè ní ọkàn ọba Dáfídì, King David's heart, ọkàn ọba Dáfídì. Ṣé rí nínú àwọn Bible characters, ẹni pé àwọn èèyàn tó wà nínú Bíbélì, tó wá béèrè lọ́wọ́ mi pé ta ni mo fẹ́ràn jù ní Old Testament, màá sọ pé ọba Dáfídì. Tó bá ta ni mo fẹ́ràn jù ní New Testament gẹ́gẹ́ bí ènìyàn, màá ní ọba Dáfídì. Ṣùgbọ́n tó máa sọ pé pásítọ̀ wo ni mo fẹ́ràn jù láti máa kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn, màá ní apostoli Paul. Now kí ló fà á tí mo sọ pé ọba Dáfídì? Ṣe rí oore ọ̀fẹ́ tó wà lórí bàbá yẹn ó ti pọ̀ jù. Ọlọ́run bá Dáfídì dá májẹ̀mú kan tó jẹ́ pé kì í ṣe májẹ̀mú hẹ́rẹ́hẹ́rẹ́, májẹ̀mú kárí ayé, májẹ̀mú tó ní pàtì agbára. In fact, ṣe rí májẹ̀mú Dáfídì ó le ju májẹ̀mú Abrahamu lọ. Bẹ́ẹ̀ ni, májẹ̀mú tó ní agbára lọ́pọ̀lọpọ̀ ni o. Fún àwọn tí òye Bíbélì tó bá yé dáadáa, tó dẹ̀ fa ni pé ọkàn tí bàbá yẹn ní ó yàtọ̀ pátápátá, ó yàtọ̀ pátápátá. Ṣùgbọ́n kíní kan ló wá ṣe ní láàrin lọ́pọ̀lọpọ̀. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀, ṣe rí nǹkan tí wọ́n sọ fún wa nípa ọba Dáfídì, amúnisìnà lára bí o, amúnisìnà pátápátá, amúnisọnù tí ò ní rẹ̀ he mọ́, òun ni wọ́n. Láti kékeré mi ni mo ti kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀, kìí ṣe pásítọ̀ kan. Ìmí wà gan-an Bible sọ, ta tún náwó sókè, ta tún béèrè àwọn ìbéèrè tí ò yé wa. Ìbéèrè wa náà ni pé ọba Dáfídì yìí, báwo ni ọ̀rọ̀ ẹ̀? À ń gbọ́ pé á dẹ́ṣẹ̀, á padà wá máa jó, á máa kọrin sọ́lọ́run, Ọlọ́run á dáríjì, á mójú kúrò nù ẹ̀. Gbogbo àwọn pásítọ̀ yẹn ló fohùn ṣọ̀kan wípé ọba Dáfídì orin ló fi ń cover orin ni pé àìmọye ẹ̀ṣẹ̀ bá ti ṣẹ̀ bá wọn padà bọ̀ nìyẹn. Bá padà dé báyìí ó bẹ̀rẹ̀ sí kọrin, ó bẹ̀rẹ̀ sí yínlẹ̀, ó bẹ̀rẹ̀ sí kọrin, ó bẹ̀rẹ̀ sí yínlẹ̀. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nìyẹn o. Mi ò bóyá ẹ̀yin pásítọ̀ irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ o. Àwọn poison tán fi sínú ayé wa nígbà tá a wà lọ́dọ̀ nìyẹn. Àwa náà dẹ̀kẹ̀rẹ̀ Ọlọ́run mi o. Wọ́n sọ fún wa ní láísẹ̀nsì yẹn pé a lè ṣe tó bá wù wá. Wọ́n fún wa láísẹ̀nsì pé a lè kóbìnrin, a lè ṣe. Ọlọ́run ni ò kàn gbà ká sọnù sínú ayé ẹ̀rí. Nígbà yẹn náà lọ́hùn-ún a ti jẹ́ nìkan tó fẹ́ràn music dáadáa. Àwọn bí wa sínú choir nígbà tí wọ́n pé choir gan la ṣe dàgbà ní ẹ̀rí. Nígbà tá a bá ti lọ ṣe, tá a fẹ́ ṣe tán bá ti dé church ìjọ Sunday, instrument lọ bí, oh my God, tìkẹ́ tìkìtìkìtìkìtìkìtì gbẹ́gbẹ́ tìkẹ́, oh my God, ijó ń lọ. Àwọn ìyá ìtàkùn àwọn ọmọ mi wá láìkí ìlú àtorin, wọ́n á ti jó lọ báyìí ẹ̀rí. Orin ayọ̀ á máa jáde, àwọn èèyàn máa náwó sókè, àwọn èèyàn sọra wọn nù sínú ijó. Ìgbàgbọ́ tí wọn náà ní pé gbogbo tá a bá ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ dé ìpín ọ̀sẹ̀, ibẹ̀ ló tán sí. Ìgbàgbọ́ wa ni pé Dáfídì la fi ẹ̀ṣẹ̀ jọ. Ọlọ́run ṣàánú. Ó sì wà dòní o. Mo sì ráwọn kan tán sì ní èrò bẹ́ẹ̀ o, pé Dáfídì la fẹ̀ṣẹ̀ jọ. Tó bá ti lè kọrin, tó bá ti lè jó. Tẹ́yìn náà bá dẹ̀ wo àwọn ìjọ lónìí, ibi orin ijó nìkan òní ìsìn bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀, ibẹ̀ náà ni ìsìn wọn tó dẹ̀ máa ń parí sí. Ibi tí wàhálà àti ìdààmú tó ti wọlé gangan nìyẹn. Ṣe rí májẹ̀mú Dáfídì, mo ló unique. Sáré sọ àwọn kankan lórí májẹ̀mú yẹn náà. Mo rántí nígbà tí Ọlọ́run sọ̀rọ̀ nípa ìkànnù àwọn ọmọ ẹ̀ Jórámù. Jórámù yẹn ó jẹ́ ọmọ Ahabu, ìkànnù ọ̀rá ẹ̀ nìyẹn. Wọ́n ní 2 Kings chapter 8 verse 19. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé nítorí tí ìránṣẹ́ rẹ̀ Dáfídì, Olúwa kò fẹ́ pa Júdà run. Ó ti ṣèlérí láti ṣètọ́jú ìmọ́lẹ̀ fún Dáfídì àti àwọn ilé rẹ̀ títí láéláé. Ẹ̀rí, ara májẹ̀mú Dáfídì ni pé lọ́jọ́ iwájú, Ọlọ́run sọ fún pé lọ́jọ́ iwájú
bóyá àwọn ọmọ ẹ̀ wọn ò gba òun gbọ́, àwọn ọmọ Dáfídì wọn ò gba Ọlọ́run gbọ́ mọ́, wọn lọ́lọ́run ò sí, ṣùgbọ́n Ọlọ́run sọ pé májẹ̀mú tóun bá ṣe kò ní bàjẹ́. Ẹ̀rù kìíní yẹn bà mí. Àdẹ̀wà rí àwọn àpẹẹrẹ ara ẹ̀ tí mo kà nìyẹn. Ọlọ́run sọ fún Dáfídì pé òun máa establish tribe kan, nítorí tiẹ̀ àwọn ọmọ ẹ̀ máa jókòó sórí ìjọba ẹ̀yà yẹn títí láíláí. Nítorí táwọn ẹ̀ bá sọnù, májẹ̀mú tó bá dá yẹn wọ́n á mú ṣẹ lórí wọn dandan. Abẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo ní àpẹẹrẹ méjì tí mo fẹ́ fún wa ká lè mọ nǹkan tí mò ń try láti sọ. 1 Kings chapter 15 verse 1 to 5. 1 Kings chapter 15 verse 1 to 5. Ó ní ọdún kejìdínlógún ìjọba Jeroboam 18 years, nígbà tí ìjọba Jeroboam ọmọ Nabati Abijah jẹ ọba lórí Juda. Verse 2, ó sì jẹ ọba ní ọdún mẹ́ta ní Jerusalem. Orúkọ ìyá rẹ̀ sì ni Maka, ọmọbìnrin Absalomu. Ó sì rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ ti dá ṣáájú rẹ̀. Yẹn pé ọmọ yẹn ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ dá yẹn orí ẹ̀lú náà tẹ̀síwájú. Wọ́n ní ọkàn rẹ̀ kò sì pé pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí ọkàn Dáfídì bàbá ńlá rẹ̀ ti ṣe. But bàtà dé verse 4, ó ní ṣùgbọ́n nítorí Dáfídì Olúwa Ọlọ́run rẹ̀ fún un ní ìmọ́lẹ̀ kan ní Jerusalem nípa gbígbé ọmọ rẹ̀ ró láti jẹ ọba ní ipò rẹ̀ àti láti fi ìdí Jerusalem múlẹ̀. Nítorí tí ibi tí mò ń lọ gangan ni, ṣùgbọ́n kí n tó ka ibi tí mò ń lọ yẹn, Bíbélì jẹ́ kó yé wa pé pẹ̀lú bí ọba yẹn ṣe tọ́bọ̀ ẹ̀ṣẹ̀ tó, bàbá tó bí òun fúnra ẹ̀ ẹlẹ́ṣẹ̀ gbáà ni, ẹlẹ́gbẹ̀ni níwájú Ọlọ́run. Ọmọ yẹn náà kọ́ntínú ẹ̀. Bíbélì sọ pé ṣùgbọ́n nítorí májẹ̀mú tó ti ní pẹ̀lú bàbá ńlá wọn Dáfídì, ní tó sọ pé wọ́n á ṣe ó ṣe. Ṣé rí pé májẹ̀mú tó ní agbára ni. Májẹ̀mú Ábúráhámù ó ní klọ́ọ̀sì nínú. Ó ní máa rìn níwájú mi kí ìwọ kí ó sì pé klọ́ọ̀sì tí ẹ̀ nìyẹn, ti Dáfídì ò ní. Ó dẹ̀ nídìí. Ìdí ọ̀nà rẹ̀ ní verse 5. Ẹ̀rí ẹsẹ̀ yìí òun ló jẹ́ kí n mọ̀ pé òpùrọ́ pọ̀ gan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàásù. Wọ́n á kàn mú àtàmọ̀ ohun tí ò ṣẹlẹ̀, wọ́n dẹ̀ máa pín sàtífíkẹ́tì ẹ̀ṣẹ̀ fún àwọn àtẹ̀lé wọn. Àwọn náà máa dẹ́ṣẹ̀ lọ, wàhálà àti ìdààmú á pọ̀ lórílẹ̀ àti nílùú. Verse 5, ẹ má gbàgbé tí mo kà dé yẹn, mo ní 1 Kings chapter 15. Ó ní nítorí Dáfídì ṣe èyí tí ó dáa ní ojú Olúwa, kò sì kùnà láti pa gbogbo èyí tí Olúwa pàṣẹ fún ọmọ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo, bí kò ṣe ní kìkì ọ̀ràn Ùráyà aya ará Hítì. Oh my God. Ìjọ tí mo bá ẹsẹ̀ yẹn pàdé nínú Bíbélì, mo á bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ nípa Dáfídì. Mo fẹ́ lè sunkún fún ìgbé ayé ara mi pé Olúwa kí ló mú mi gba àwọn pásítọ̀ burúkú wọ̀nyí. Wọ́n dẹ̀ fi ọ̀pọ̀ ọdún tí màá fi wúlò fún Ọlọ́run fi ṣòfò. Because David did what was right in the eyes of the Lord and had not turned aside from anything that he commanded him all the days of his life, except in the matter of Uriah the Hittite. Ẹ̀kan ni bàbá yẹn kùnà ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Ẹ̀kan péré òun ló dáwọ́lé ẹ̀ṣẹ̀ ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Ẹ̀ṣẹ̀ yẹn gbogbo wa dẹ̀ mọ̀ dáadáa. Ṣùgbọ́n òun kọ́ wa bẹ́ẹ̀ o. Ohun tó ń kọ́ wa ni wípé ọmọ Ọlọ́run lè dẹ́ṣẹ̀ yẹn Jésù tó bá ti lè kọrin, tó bá ti lè jó, tó bá ti lè lùlù, tó bá ti lè múnú Ọlọ́run dùn, Ọlọ́run á fojú fò ó. Mo gbàdúrà gbogbo àwọn tó ti sọnù nípasẹ̀ ẹ̀kọ́ burúkú lẹ́nu àwọn pípù wọ̀nyí, Ọlọ́run á dẹ̀ gbà wọ́n pẹ̀lú agbára. Ọlọ́run tó gbà wá pẹ̀lú agbára ẹ̀ láìsí pásítọ̀ kan tó wàásù fún wa, Ọlọ́run á gbà àwọn náà lórúkọ Jésù Kristi. Ẹ̀rí àìmọye ọkàn tí wọ́n ti kó ṣìnà, àìmọye ọkàn tí wọ́n ti bà tiẹ̀ jẹ́ torí àwọn ìwàásù orí burúkú. Ẹlẹ́ṣẹ̀ làwọn ṣe kánìyàn tiẹ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́gbin kó má tún fa àwọn ìran míì sínú ẹ̀gbin àti ẹ̀ṣẹ̀ mọ́, ṣùgbọ́n wọn ò ṣe yẹn. Ẹ̀rí ọ̀rọ̀ yẹn bá yín lójú lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rí mo sọ lẹ́ẹ̀kan mo ní àti gẹ́gẹ́ bí kókó tá à ń ṣẹlẹ̀ lórí yìí pé ọkàn Dáfídì ni òun ló sọ ìran ẹ̀ di olóríire. Ọkàn Dáfídì ni bọ́kàn yẹn ṣe rí nìyẹn, gbogbo tọ́lọ́run sọ fún un ṣe wá rí ẹ̀kan yẹn tó wá ibi tá a ti mọ̀ bí ọkàn yẹn ṣe lágbára tó, ẹ̀kan tó kùnà yẹn, ẹ̀kan tí Dáfídì ṣẹ̀, ẹ̀kan tí Dáfídì kùnà láyé ẹ̀ yẹn, ẹ̀kan ọ̀nà tó gbà padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó wà unique. Kò tí ẹ̀ jọmọ́ nǹkan tán sọ fún wa pé ṣe ló ń kọrin àìmọye ìlú àìmọye ijó. Tí service bá jẹ́ 3 hours, wọ́n á fi 2 hours 45 minutes jó. Tó bá ti wá débi wàásù, wọ́n á ní ṣókí ni wàásù ìní. Ẹ̀rí ọ̀pọ̀ adẹ̀ lọ church àpàdé abúsẹ̀ nínú àmà dùn, kí ló fà á? Wọ́n ti dùn nú. Tó yẹ pé ìbànújẹ́ ló máa tẹ̀lé. Mo gbàdúrà yín ò ní bọ́ sí ìbànújẹ́ lórúkọ Jésù Kristi.
nǹkan mẹ́ta ni Dáfídì ṣe tó fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run, tó fi bọ́ sójú ọ̀nà padà. Ẹ̀ẹ̀kan yẹn ni o Bíbélì jẹ́ kó fìdí ẹ̀ múlẹ̀ o. Wọ́n ní Dáfídì, wọ́n ní kò ṣe nǹkan kan rí láti tako òfin Ọlọ́run. Gbogbo nǹkan tọ́lọ́run sọ pátá ló ṣe, yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ nípa Ùráyà ará Hítì. Ẹ má jẹ́ ẹ lọ ha ẹsẹ̀ yẹn sórí, tó tẹ́ bá ti pàdé wọn, wọ́n á wá, ìyẹn ni pé 1 Kings chapter 15 verse 5, ẹ lọ ha sórí dáadáa. Wọ́n á lè, èèyàn náà lè mọ̀ pé ọ̀nà ti jìn nínú ìdáwọlé ẹ̀ṣẹ̀. Mo ní ohun mẹ́ta ni òun ló mú Dáfídì padà sí ọ̀dọ̀ Ọlọ́run, tọ́lọ́run dẹ̀ fojú. In fact, nígbà tí Ọlọ́run máa pọ́níṣì Dáfídì, olókè ètò tó ṣe yìí o, àtúbọ̀tán òwúrọ̀ kò ní lọ o, wàá jẹ́ o. Ó tún fún ní option. Èwo ló fẹ́ mú bẹ̀? Òun náà dẹ̀ mú option pé kó ṣàyẹ kó ń lo ayé òun ní àlàáfíà, àwọn ọmọ. Ọlọ́run dẹ̀ grant ẹ̀ mọ̀ díẹ̀, torí mi fẹ́ kẹ́ béèrè lórí ẹ̀. Tọ́lọ́run fi grant ẹ̀ nípa Ọlọ́run ti rí iwájú gan pé àwọn ọmọ ẹ̀ gan wọn ò ní mọ rírì ìgbé ayé tí Dáfídì gbé. So ìjìyà Dáfídì ọ̀hún gan àwọn náà á pín. Ọlọ́run ṣe grant ẹ̀ fún wọn. Ìgbà tí Dáfídì dẹ́ṣẹ̀ yẹn tán, tí wòlíì Nátánì lọ bá tó sọ pé nǹkan báyìí ló ṣe, Dáfídì gbé ìgbésẹ̀ mẹ́ta. Dákun mo bẹ̀ wá, tó bá ní nǹkan kan nínú ayé wa tá a bá mọ̀ tó ń dí àwa àti Ọlọ́run lọ́wọ́, tàbí tó ń dí Ọlọ́run lọ́wọ́ láti ṣèyanu ayé wa, ẹ dákun mo bẹ̀ wá, ẹ ká gbé ìgbésẹ̀ mẹ́ta yìí. Ó máa ń yà mí nígbà tí wọ́n bá ń ṣe ìsọjí. Wọ́n á ní ẹni tó bá fẹ́ yẹ̀ fún Jésù kó máa bọ̀ níta, àwa jáde máa sọ tẹ̀lé mi, èmi láti òní lọ, wọ́n máa ní kíní kan, Jésù lọ àmì, ó ti dọmọ Ọlọ́run nìyẹn. Máa rẹ́ ni wá ní ìwẹ́jà ọ̀dọ̀ àwọn ìbò náà ti kọ́ àṣà yẹn náà, kò jẹ́ kó dùn mí ọ̀dọ̀ àwọn ìbò náà ti kọ́. Nǹkan àkọ́kọ́ tó ṣe ni wípé ọkàn Dáfídì jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. In fact, tí ẹ bá ráàyè ka àwọn, tẹ bá fẹ́ mọ̀ pàápàá lórí ẹ̀kọ́ yìí, ibi tá a máa ṣe lórí ni ohun Dáfídì 51, the entire chapter. Because torí tẹ bá lọ wo heading Psalm 51 yẹn, ohun tó máa bá ń bẹ̀ ni pé a psalm of David when Nathan the prophet went to him after he has gone in to Bathsheba. Ẹ ti rí ń bẹ̀ clearly pé wọ́n ní sáàmù nínú Bíbélì Yorùbá gan máa rí heading yẹn ń bẹ̀, kẹ́ tó bẹ̀ sí ka ẹsẹ̀ kínní, ẹ ti rí. Wọ́n ní sáàmù ti Dáfídì nígbà tí wòlíì Nátánì tọ̀ wá lẹ́yìn tí Dáfídì dá ẹ̀ṣẹ̀ àgbèrè pẹ̀lú Bathsheba. Mo sọ fún wa, mo ní ọkàn Dáfídì ó jí ọkàn tó ṣe kíni, tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ọkàn tó mọ̀ pé òun ti ṣẹ̀. Mo máa sọ nígbà fún wa pé mo ní tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ nínú ayé wa, ẹ tẹ̀ jẹ́ ká gbẹ́nu kò lọ́dọ̀ àwọn nǹkan tó ń sọ fún wa láti ọdún ìwà. Ẹ gbọ́ tí ẹ̀ bá fi 15 years ìpìlẹ̀ wèrè, ọdún mélòó gan ló fẹ́ fi ya wèrè gan nínú lifetime tó ní. Gbogbo nǹkan tẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀ yẹn náà ó yẹ kó ti sú yín gan. Ó yẹ kó ti sú yín, ẹni báyìí ló ń ṣe yín, ìyá kan wà nílé yín tó wà ní ọ̀rọ̀ yín, àǹtí kan wà lójú kẹ́, ó yẹ kí ọ̀rọ̀ yẹn tẹ̀ ti sú yín náà. Tó pẹ̀lú bóyá sọ fún yín tó ogun ọ̀nà ò kúrò ń bẹ̀. Dáfídì ò ṣe bẹ́ẹ̀, kò put blame yẹn lórí ẹnikẹ́ni, kò sọ pé Ádámù ò wà yẹn o, Ádámù ò wà yẹn o. Àtọ́lọ́ sọ pé kí ló mú ẹ ṣe léyìí, ó ní ṣe bóbìnrin tó fún mi ni, ó give excuse. But Dáfídì ò give excuse ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ rárá o, kò síbi kankan báyìí Dáfídì sọ pé kí ló lè mú obìnrin náà tó kó máa seduce èèyàn, kí ló lè mú obìnrin náà máa wẹ̀, ṣé kò mọ̀ pé ilé kan wà lọ́ọ̀kan tí wọ́n ti lè rí òun ni. Oríṣi bẹ́ẹ̀ la máa ń gbọ́ láyé tá a wà, wọ́n á ṣáà give excuse ni. Ẹ jẹ́ ká lọ wo báwo gangan la ṣe mọ̀ wípé ọkàn Dáfídì jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Psalm 51 bẹ̀ láti ẹsẹ̀ kínní. Ó ní ṣàánú fún mi Ọlọ́run gẹ́gẹ́ bí ìdúróṣinṣin ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, kí o sì pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ṣẹ̀rí bẹ́ẹ̀, ó acknowledge ẹ̀. Ó ní wẹ gbogbo àìṣedéédéé mi nù kúrò, kí o sì wẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ó sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yẹn, ó tẹnumọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yẹn, ẹ̀ṣẹ̀ mi kì í ṣe pé ẹ̀ṣẹ̀ tán mú mi dá. Nítorí mo mọ gbogbo ẹ̀ṣẹ̀ mi, ṣẹ gbọ́, nítorí mo mọ gbogbo ẹ̀ṣẹ̀ mi, nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi wà ní iwájú mi. Ṣẹ̀rí, nígbà gbogbo. Verse 4, ó ní sí ọ ìwọ nìkan ṣoṣo ni mo dẹ́ṣẹ̀ sí. Ṣẹ̀rí bẹ́yìn, ó mọ̀ pé kì í ṣe pé òun dẹ́ṣẹ̀ sí ẹnikẹ́ni ju ó ní òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó ní mo sì ṣe búburú níwájú rẹ̀, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀.
kí o sì wà láláì lẹ́bi nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. Ẹ̀rí, ìgbà míì tá bá ní issue, ẹ̀rí, ìtẹ̀ tí a bá sọ fún Ọlọ́run pé Olúwa, èmi gan mọ̀ pé mo ṣẹ̀, tá bá mọ ẹ̀ṣẹ̀ ń ká dárúkọ ẹ̀ṣẹ̀ yẹn fún Ọlọ́run, mo mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ àgbèrè, Olúwa mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ báyìí, Olúwa mo mọ̀ pé ẹni báyìí mo rẹ̀ jẹ, ẹ̀yọ́ Olúwa ṣàánú, torí pé tó bá ń dájọ́ ń sìn báyìí kò lè jàre mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló gbà pé àwọn jàre Ọlọ́run, wọ́n ní mo sì ń sìn ọ́ o, níbi tí mo sìn ọ́ dé, mo ń dá ìdámẹ́wàá mi, mo ń dá ọrẹ mi, nítorí náà àmọ́ ìdájọ́ Ọlọ́run ni àmọ́ ìdájọ́ Ọlọ́run bó ṣe rí ni. Ẹ̀rí, ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì bọ́dẹ̀ ṣe ń lo ayé wọn nìyẹn, wọ́n lo ayé wọn bí ìgbà tó jẹ́ pé àwọn ló ń kọ̀máǹdì Ọlọ́run. Òun ló fà á, ohun àkọ́kọ́ tá a fi mọ̀ pé ọkàn ọba Dáfídì ó yàtọ̀ pátá sí ọkàn gbogbo ìran ènìyàn, pàápàá ní ayé ìgbà tí wọn, òun náà ni pé ọkàn rẹ̀ jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Ẹlòmíì dípò kan jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn níwájú Ọlọ́run, wọ́n máa bribe Ọlọ́run. Ó dàbí àwọn dáàdì kan ti pẹ́ díẹ̀ báyìí, ẹ̀rí, wọ́n ṣàṣe díẹ̀ o, wọ́n á ní pásítọ̀ ẹgbà, wọ́n á ṣe díẹ̀, wọ́n á ní pásítọ̀ ẹgbà. Nígbà tó máa tó ẹlẹ́ẹ̀kẹrin, mi náà wá sọ fún mi pé ǹjẹ́ o ti ẹ̀bẹ̀ lọ́mì kó tó máa gba ìgbàkúgbà báyìí. Olúwa, àti bí ẹ̀bùn ni, ẹ̀bùn kọ́ léléyìí, bribe ni. Mo kọ̀ra wá ni mo ní ẹ̀sà mo fẹ́ rí ẹ dákun ẹjọ́ àwọn owó tẹ kó fún mi ẹ wá gbà. Mo ní kí ló dé, mo ti ná àwọn kan bẹ́ẹ̀ o, but ẹni bínú ni o, but number 2, 3 tẹ ti fún mi yẹn 4, number 2, 3, 4 ẹ wá gbà, so number 1 àmà wá. Kí ló ṣẹlẹ̀? Mo ní Ọlọ́run ní ẹ̀ ń bribe Ọlọ́run, ẹ̀ ń bribe òun, Ọlọ́run dẹ̀ ṣe bribe, mi dẹ̀ fẹ́ bá yín pín nínú wàhálà àti ìyà yín. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà sọ ohun tí wọ́n ṣe, wọ́n ṣàlàyé ẹ̀rù bá ẹ̀mí fúnra mi. Èmi náà wá rí pé mo ti ń bá wọn náwó ẹ̀jẹ̀ rèé. Ẹ̀rí, ìgbà mo rántí nígbà yẹn pé mo wọnú àwẹ̀ tó ní agbára lọ àti àdúrà pé kọ́lọ́run kó ṣàánú mi ò mọ̀ o. Láti gbà yẹn mo kọ́ ẹ̀kọ́ tó le láti gbà yẹn. Mo sọ̀rọ̀ yẹn nìkan ní sí mo wá dówó yẹn padà, mo ní lágbára Ọlọ́run. Mo ní mo fẹ́ fún wọn dọ́ọ̀jì mi, mo lọ́lé wọn lọ sílẹ̀ fún ìyàwó wọn. Mo ra fún wọn lẹ́ńfílòpù yẹn. Mo wà ní kílẹ̀ ń sọ yìí, èmi nígbà tẹ́lẹ̀ nǹkan bá lọ fọrùn kọ́, èmi á máa jìyà. Ìyà oníṣẹ́ ti yín o, ẹ̀dẹ̀ ní jìyà oníyà lórúkọ Jésù. O lè máa rí tó bá ń fà náà pé ogun ológun ṣiṣẹ́ lórí ìránṣẹ́, ogun ológun kì í ṣiṣẹ́ lórí ìránṣẹ́ Ọlọ́run. Ó máa ń jìyà àìṣedéédé ẹ̀ ni, ní ibi tí ó yẹ kó ti kíyèsára tí ò kíyèsára. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọkàn Dáfídì ó jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ohun àkọ́kọ́ nìyẹn. 3 ni. Ẹlẹ́ẹ̀kejì, ọkàn Dáfídì jẹ́ ọkàn tó bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ọkàn Dáfídì jẹ́ ọkàn tó, ṣẹ́rí kinní kan ni mo máa ń rí nínú kìrìsìtẹ́nì òde òní. aso proud débi pé òótọ́ ni o, ẹ̀yin náà ẹ máa wo tí kìrìsìtẹ́nì bá ti ń sọ̀rọ̀ tàbí tí kẹ́ni bá ti ń pe àdúrà, tó bá rí pé òun ló ń lead àdúrà, ìbàjẹ́ pásítọ̀, ọ̀rọ̀ ìgbéraga máa ń pọ̀ lẹ́nu kìrìsìtẹ́nì bí ìgbà tó jẹ́ pé àwọn special. Tá bá wo láti verse 7 yẹn sí verse 11 yẹn, Psalm 51 yẹn, ó tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. Mo sọ fún mi láàkọ́ pé kókó àkọ́kọ́ táyé nípa ọkàn Dáfídì tó fi yàtọ̀ pátápátá òun ni pé ọkàn rẹ̀ jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ọlọ́run. Ìkejì ni pé ọkàn rẹ̀ jẹ́ ọkàn tó bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ẹ wò, ẹ jẹ́ kí n fi kíkan kún, ká tó bẹ̀bẹ̀ fún ìdáríjì, tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, à ń tan ara wa jẹ ní o. Àwọn kìnìún kan lè wà tá a máa ń sọ, tó bá ti débi ìdáríjì ẹ̀ṣẹ̀, kìrìsìtẹ́nì kì í fẹ́ gbàdúrà. Wọ́n sọ fún Ọlọ́run, wọ́n ti máa pe àwọn àdúrà kan létà o, wọ́n á ní ẹ gbàdúrà, Olúwa má jẹ́ ń sọmọ nù. Ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ rí bí àwọn èèyàn ṣe ké tó pápá yín ìyá wa, orúkọ Jésù má jẹ́ ń sọmọ nù. Màdánù ẹ gbàdúrà kẹtọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ẹ̀rí, abẹ̀ sí tanra wa jẹ́. Àtọ̀pẹ́ sọ fọ́lọ́run. Irọ́, àwọn ará Bíbélì ò gbàdúrà bẹ́yẹn, wọn ò gbàdúrà ẹ̀tàn bẹ́yẹn. Orúkọ Jésù, tá máa sọ síta náà, orúkọ Jésù, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. Èwo ni ẹ̀ṣẹ̀ bàbá, èwo ni ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀? Nítorí Ọlọ́run, 99.9% ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ni, kì í ṣe ìbá. So why not open up to God? Ṣọ́lọ́run ò rí ni, ṣọ́lọ́run ò mọ̀ ni, ṣọ́lọ́run ò gẹ̀ẹ́tì ni. Ṣùgbọ́n kò sí nǹkan tán pè ní ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. Èèyàn ń sọ ohun tó ṣe fún Ọlọ́run ni, èèyàn jẹ́wọ́. Nǹkan tán pè ní nǹkan tán sọ gan nìyẹn pé ó jẹ́wọ́.
ọkàn Dáfídì jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ìgbà yẹn tó ti jẹ́wọ́ tán yẹn olóṣèwárọ̀ Ọlọ́run tí ọkàn ẹ̀ wá jẹ́ ọkàn tó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì. Psalm 51 verse 7 to 11 jẹ́ ká tó kà. Dáfídì ní wẹ̀ mí pẹ̀lú ewé ìsopù èmi yóò sì mọ́, ó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì nìyẹn pé k'Ọlọ́run kó wẹ̀ òun. Ó ní fọ̀ mí èmi yóò sì funfun ju yìnyín lọ. Yorùbá kan pè ní ẹ̀gbọ̀n òwú, ẹ̀gbọ̀n òwú ní Yorùbá kan pè, bọ̀ tá bá wo ìwé oní snow yìnyín. Verse 8 ó ní jẹ́ kí n gbọ́ ayọ̀ àti inú dídùn, jẹ́ kí gbogbo egungun tí ìwọ ti run kí ó máa yọ̀. Ìyẹn pé nígbà tó bá tí èèyàn bá gbé, ìyẹn pé ó fẹ́ gbọ́ good news lọ́dọ̀ Ọlọ́run pé ìyẹn ti kọjá nìyẹn, má dẹ̀ṣẹ̀ mọ́, nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. Ó wá sọ pé kó jẹ́ Ọlọ́run kó jẹ́ kí kó gbọ́rọ̀ ayọ̀ lẹ́nu ẹ̀, kó jẹ́ kó kàn ń yọ̀ gbogbo àwọn egungun èyí tó ti run kó máa fò fáyọ̀ nígbà tí ó bá gbọ́ good news yẹn. Verse 9 ó ní pa ojú rẹ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kí o sì pa gbogbo àwọn àìṣedédé mi rẹ́. Ṣẹ̀rí bẹ́yẹn ó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì lẹ́yìn ìgbà ṣe kíni o, lẹ́yìn ìgbà tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀. Process àkọ́kọ́ nìyẹn, má gbàgbé. Ẹ̀rí verse 10 ní dá ọkàn mi mọ́ sí inú mi Ọlọ́run kí o sì tún ẹ̀mí dúró ṣinṣin ṣe sínú mi. Ẹ̀rí Dáfídì nìyẹn o, ẹ máa wò wọ́n nígbà tó máa ti ní scandal tán, ọmọ kan ní wọ́n ti ń bá wọn sùn bí ọdún mẹ́jọ tó máa fẹ́ sọ̀rọ̀ lórí, wọ́n máa defend ara wọn ṣáà ni. Wọn ò ní sọ fún Ọlọ́run pé Olúwa mo ti ṣẹ̀, wọn ò ní sọ fún Ọlọ́run pé Olúwa gbà mí. Ẹ̀rí wọn ò ní ṣe yẹn. Verse 11 ó ní má ṣe jù mí nù kúrò níwájú rẹ kí o má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. He was asking for forgiveness, he was pleading. Ó ń bẹ̀bẹ̀, ó ń ṣèpẹ̀ pé ẹ jọ̀ọ́. Báwọn ará Bíbélì ṣe ń gbàdúrà nìyẹn. Wọn kì í sọ pé mo pàṣẹ eré ọ̀hún kì í sọ bẹ́ẹ̀. Ẹ gbà mo sọ fún yín, ẹ lọ wo gbogbo àdúrà àwọn ará Bíbélì, ẹ rí i pé wọ́n máa ń bẹ̀bẹ̀, wọ́n máa ń bẹ Ọlọ́run ni, wọ́n máa ń ṣèpẹ̀. Ẹ rí wọn kì í lo kí náà máa ń lò yẹn gan náà ẹjọ́ wọ́n tó máa ń gbàdúrà. Ó máa ń wà irritating gbà mí gan nígbà tí bá gbọ́ bí àwọn kan ṣe ń gbàdúrà. Ẹ rí mo sọ fún wa òun ní ká tó sọ pé a fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, a gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́wọ́, a gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn. Ẹ̀ṣẹ̀ wo ẹ̀yin náà wo ẹ̀ṣẹ̀ táwọn tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Olúwa yẹkìnìyà Olúwa ẹ̀ṣẹ̀ náà Olúwa dáríjì fún kẹ́nẹ̀. A kọ́kọ́ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run ni. Ẹ rí number 3 ó ní ọkàn Dáfídì jẹ́ ọkàn tó tún ìwà rẹ̀ ṣe. Jẹ́ ọkàn ṣe oh God, ó máa ṣe o, Bíbélì máa dára o. Ṣé rí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. The next thing ni pé ìgbésẹ̀ tó wá gbé ní ìgbésẹ̀ láti tún ìwà ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, tí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run sọ fún obìnrin tó ń mú fún ẹ̀ṣẹ̀ panṣágà. Jésù sọ fún jẹ́ àwọn olùfisùn ẹ̀dá àwọn òsì mọ́ bẹ́ẹ̀ ni mi ìjọ́jì ẹ o, ṣùgbọ́n máa lo má ṣe kíni má dẹ̀ṣẹ̀ mọ́. Ẹ̀kọ́ tí wọn ò kọ́ wa nìyẹn. Wọ́n la lè máa dá anytime any day. In fact àwọn kan theory àwọn kan báyìí, àwọn preachers kan báyìí ni wípé ẹ̀ṣẹ̀ tá ti dá tí à ń dá lọ́wọ́lọ́wọ́ àti tá a máa dá lójoojúmọ́ Jésù ti kú fún. Jésù ti kú fún. So ó wá fún ẹ láìsẹ̀ láti máa dẹ́ṣẹ̀ kiri ṣeré wọ́n kàn dá wọn padà lọ ta lè mú ṣeré. Ẹ jẹ́ àwọn agbára jẹ́ èèyàn tá kì í sọ Ọlọ́run gan, ṣé ni wọ́n lè dùn tá máa mú wa ṣeré. Ẹ rí ẹ kàkà láti verse 14 to verse 17. A rí nǹkan tí mò ń sọ ìyẹn Psalms 51 verse 14. Ẹ rí ọkàn ẹ̀ jẹ́ ọkàn tó ń change wa ẹ̀, tó ń padà sí ibi tọ́lọ́run fi sí. Ó ní gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ Ọlọ́run, ìwọ Ọlọ́run ìgbàlà mi, ahọ́n mi yóò sì máa kọrin òdodo rẹ nìkan. Olúwa ṣí mi ní ètè mi gbogbo. Ẹ rí Ọlọ́run kò ṣe àti ẹnu mi yóò sì máa kéde ìyìn rẹ. Ibi tí Ọlọ́run fi sí tẹ́lẹ̀ nìyẹn, iṣẹ́ tọ́lọ́run kò ṣe nìyẹn, ìgbé ayé ẹ̀gan tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n á ń bẹ Ọlọ́run kó ń padà síbẹ̀, ó fẹ́ tún ìwà ìṣe. Ó ní nítorí ìwọ kò ní dúdú sí ẹbọ tí èmi kò bá mú wá, ìwọ kò sì ní dúdú sí ọrẹ ẹbọ sísun. Ẹbọ Ọlọ́run ní ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Mo fẹ́ ká lóyìnbó ká lè understand nǹkan tó ń sọ mẹ́yẹn. Ó ní the sacrifice of God are a broken spirit, kéèyàn bànújẹ́ fún nǹkan tó ṣe, a broken and a contrite heart. This, O God, you will not despise. Ẹ̀rí bẹ́yẹn kì í kàn ṣe pé kéèyàn wá síwájú Ọlọ́run kó mi ìmọ̀ báwọn kan ṣe take Ọlọ́run bí àwọn rò bóyá ọkàn wá wà hidden sí. Ẹlòmíà wá síwájú Ọlọ́run pẹ̀lú ẹ̀tàn original ẹ̀tàn ní ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì
wọ́n máa tanra wọn jẹ in fact bí ọkọ ṣe ń hide àgbèrè fún ìyàwó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe lò bóyá wọ́n lè hide ẹ̀ṣẹ̀ fún Ọlọ́run ẹ̀rí àwọn kan báwọn yẹn dẹ̀ ní àtúbọ̀tán ẹ̀ máa ń ní agbára èèyàn ọmọ Ọlọ́run àtúbọ̀tán ẹ̀ kì í ràn èèyàn lọ́wọ́ àtúbọ̀tán ẹ̀ máa ń dá wàhálà àti ìdààmú sí èèyàn nìyẹn ẹ wo ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ǹkántà mi pẹ̀lú arákùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta in fact ẹ̀ǹkántà yẹn gangan òun ló inspire mi láti sọ̀rọ̀ yìí ẹ̀rí àjọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà labádébẹ̀ àjọ ń sọ̀rọ̀ nípa ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà àjọ ń sọ̀rọ̀ nípa wọ́n á fi ọ̀rọ̀ kọ́kún wọn ní àdúrà náà la máa gbà mú nírọ̀lẹ́ pa wọ́n ní yẹn mú ní láìla wọ́n ní kò sí ní tádùá ò lè ṣe mú ní ẹ má máa sọ bẹ́ẹ̀ yẹn mú pé kò sí ní tádùá ò lè ṣe fọlọ́ọ̀ṣọ́ tó fogun okùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ ó ní kò sí ní tádùá ò lè ṣe ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ń sì bá okùn ọ̀gẹ̀dẹ̀ lórí rẹ̀ wá dúró sí ọ̀pẹ lókè ó wá ń bẹ̀ sí gbàdúrà pé kóhun kọ́lọ́ máa kó ń jábọ́ ó máa jábọ́ máa forí ṣẹ́ ó máa fọrùn ṣẹ́ ẹ máa lo ọ̀rọ̀ a right word in a wrong way mo ń sọ fáwọn brother yẹn ní ọjọ́ yẹn ẹ jẹ́ kúkú pé wọn brother ni wọn ò tí ì dádì tán àwọn àjọ ń sọ̀rọ̀ Nàìjíríà mo ní orílẹ̀-èdè Nàìjíríà mo ní bèrè sọ pé àdúrà ló lè tún orílẹ̀-èdè ṣe ó ní òdodo ló ń tún orílẹ̀-èdè ṣe kì í ṣe àdúrà ò lè tún mọ́tò tí ń gbàdúrà fún Nàìjíríà ni mọ́tò àwọn ṣọ́ọ̀ṣì tí ń gbàdúrà fún Nàìjíríà ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbàdúrà to the kingdom come kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ bó ṣe máa bá lọ ní tí ò bá wọ́ọ̀sì ju báyìí lọ gan àwa kò lórí yẹn number point topic àwọn pastors pé títà àwọn pastors gan pàtẹ pọ̀ jù mú ní bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn wọ́n lẹ́yìn ẹ̀yìn tí ń try ẹ máa sọ mo ní wẹ́ mo ní ẹ̀yìn tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ ń bá mi sọ̀rọ̀ yìí ṣé bí ṣọ́ọ̀ṣì báyìí ilẹ̀ ń lọ wọn nìyẹn ẹ̀dẹ̀ gbàgbọ́ pé ọ̀nà sí ìjọba ọ̀run nìyẹn ní ṣọ́ọ̀ṣì tẹ̀ ń lọ yẹn ní ṣọ́ọ̀ṣì wọn ṣe mega church wọ́n sọ yàwọn gómìnà tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn mo ní kì í ṣọ̀rọ̀ sí ìjọba ọ̀run nìyẹn iye mo ní ẹ fẹ́ prove fún mi pé ṣọ́ọ̀ṣì ń jẹ́ ọ̀nà sí ìjọba ọ̀run ẹ̀ ń sọ iye gómìnà tó ń lọ ṣọ́ọ̀ṣì yín ẹ̀ ń sọ àwọn díjìtẹ́mọ̀ tó ń lọ ṣọ́ọ̀ṣì yín ẹ̀ ń sọ àwọn tó popular Nàìjíríà tó ń ṣọ́ọ̀ṣì náà ń lọ how does that lead to heaven wọ́n á sọ̀rọ̀ tán ẹ̀yọ ibi tí discount wa bẹ̀rẹ̀ nìyẹn wọ́n á sọ pé wọ́n ní wẹ́ẹ́ ní tí wọ́n o àwọn òkèà jẹ́ kí n kà bí wọ́n ṣe sọ gangan ó ní as long as I get what I want in this world I will keep following my geo bóyá sọ gẹ́lẹ́ nìyẹn èdè tán ló ní mo sọ fún wa yẹn wọ́n ní níwọ̀n ìgbà tó jẹ́ pé ohun tí wọ́n wá nú ayé yìí wọ́n rí ẹni tó ń tẹ̀lé nù wọ́n máa tẹ̀lé wọ́n ní àwọn kò concern àwọn ìbá àgbà ọ̀nà ìbúrú ìbá jẹ́ Ògùn ló ń lò ìbá jẹ́ India ló ti gba agbára ẹ̀ wá ó ní sòfà jẹ́ pé àwọn wà níbẹ̀ àwọn dẹ̀ mọ nǹkan tí Ọlọ́run ṣe fún wọn mo ní ọ̀rọ̀ yín ti takora náà mo ní ẹ sọ pé ìbá jẹ́ India ló ti gba agbára ṣùgbọ́n as long as Ọlọ́run ń ṣe fún yín ṣé ẹni tó bá gba agbára ní India Ọlọ́run ló ṣe fún yín nìyẹn ni wọ́n ní nǹkan táwọn míì ní pé nǹkan táwọn ṣe mo lókè wọ́n á bèèrè lọ́wọ́ wọn pé ẹni as long as tẹ bá rí nǹkan tẹ̀ ń wánu ayé mo ní kílẹ̀ wánu ayé ìkílẹ̀ dẹ̀ ti rí lọ́wọ́ wọn nípasẹ̀ ń tẹ̀lé wọ́n dárúkọ àwọn nǹkan mẹ́ta àti àwọn kankan ṣe ń sọ wọ́n ní owó wọ́n láwọn ọmọ yòówó tán ní lọ́lọ́ báyìí wọ́n ní cars wọ́n ní àti ilé wọ́n náà ti rí àwọn yẹn wọ́n á rẹ́rìn wọ́n ní mò ń rẹ́rìn wọ́n ní ìgbàgbọ́ wọn ni wọ́n ti beat mi wọ́n á rẹ́rìn mo ní those are the things that you want from God that you want in this world wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kan tẹ́ nílò nínú ayé ènìyàn ni what about the things God wants for you in this world ọ̀rọ̀ yẹn ò fẹ́ yé wọn mo ní ṣé bí nǹkan tí ẹ̀yin fẹ́ jẹ́nu ayé nìyẹn ẹ̀yin tẹ́ wá sáyé mo ní but Ọlọ́run tó rán yín wá sáyé ṣé the best tó ní fún yín nìyẹn lẹ dárúkọ yẹn náà wọ́n dákẹ́ wọ́n ní bí àwọn kan wo mo náà wọn náà pọ̀ dáadáa mo ní peace of mind nǹkan ìbàlẹ̀ ọkàn lórí ọmọ lórí aya lórí iṣẹ́ owó tẹ́lẹ̀ ní ìbàlẹ̀ ọkàn lórí ẹ̀ mọ́tò yín tẹ́lẹ̀ ní ìbàlẹ̀ ọkàn lórí ẹ̀ ilé tẹ́lẹ̀ kọ́ ṣe ní ìbàlẹ̀ ọkàn lé lórí mo ní ṣe ní ìlera pípé good health mo ní ṣe ní total domination over the kingdom of darkness yẹn ni pé ṣé ẹ lè jẹ gàba lórí ẹ̀mí òkun abẹ́fẹ́ sọ pé ẹ̀mí òkun jẹ gàba lórí yín mo ní kí ni assurance yín lórí ẹ̀mí gígùn àti ìbùkún wọ́n dákẹ́ lọ mo ní yes your geo may give you what you want but have you ever thought of what God wants for you have you ever thought of that pé Ọlọ́run pé kí n tẹ́ ní fún mi gan mo fẹ́ gbádùn ẹ̀ láyé náà wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ wọ́n á rẹ̀ mo ní ẹ̀rọ deep ni torí ibi tán parí ọ̀sìn pé kò sẹ́ni tó lè mú ní ìjáde Pastor Sam mo ní kìí ṣe kó bóyá fẹ́ change
but ẹ̀rù jinlẹ̀ kẹ́ tó confront mi pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo jẹ́ kán rí mi mọ̀ bóyá wọ́n rí o mi mọ̀ bóyá wọn ò rí o wọn kì í ṣe Yorùbá ṣùgbọ́n a lo ọ̀pọ̀lọpọ̀ ààyè láti bá wọn sọ̀rọ̀ pé no ìbáṣepọ̀ yín pẹ̀lú Ọlọ́run ló matter and that is why wọ́n ti gbé orin kan sí ọ̀pọ̀ yín lẹ́nu more anointing ẹnìjọ́ mẹ́ta èmi àti mọ́mì lájọ wà ń bẹ́ẹ̀ nìkan wá kí mi ní more anointing mọ́mì wá wojú mi bóyá màá correct ẹ̀mí wàá correct ẹ̀ nìyẹn nígbà tá a wá kó mi wọn ni ẹni yẹ kí more anointing ẹ̀ sọ mo ló ti sú mi ni ó jẹ́ máa dákẹ́ mo lọ́wọ́ ní more anointing máa ní amen ẹgbẹ́ àwọn ọmọ Nàìjíríà gbogbo nǹkan láti máa ń gbàdúrà ẹ̀yẹ̀ notice bẹ́yẹn gbogbo kan ní tá a bá lọ lóyìnbó àti àtẹ́kì iná electricity and take it for granted tá a bá fẹ́ jáde láti ń lọ́ṣọ́ tá a bá fẹ́ jáde àti fẹ́ jáde 15 minutes tá a máa múra àṣàyè lọ́ṣọ́ wa ṣáàṣe a lè ṣe bẹ́ẹ̀ tá a bá wà nílé I take it for granted torí pé iná wọn 24/7 ni tí ó bá sí wàhálà kan àbí ìdààmú àbí ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ iná wọn ò lè lọ so bó ṣe mo ní Nàìjíríà ìgbà tó bá gbé Nàìjíríà ni Ọlọ́run jẹ́ káwọn nípa múná dé o Jésù jẹ́ káwọn nípa múná dé o ká lè Jésù báyìí kí ó dọ̀bú wà lọ́nà o àwọn nǹkan tí ó yẹ ká gbàdúrà lé lórí mo ní dàsọ mo sọ pé amen tí báyìí mo sọ pé amen báyìí ṣé nǹkan kò rẹ́rìn àlọ́ ẹ̀rí òótọ́ ni grace ló máa ń pọ̀ sí more grace kò sí ìkàtà pé the more anointing but àwọn ará bí ìmọ̀ tán ń ṣe nígbà tí wọ́n bá wọ́n ní gift and you to change the narration the tí mo fẹ́ lò nìyẹn they will change the narration see things that are not normal things that are not correct òun làwọn máa ń bá kiri dípò ká bá Ọlọ́run yẹn ṣe làjà dípò ká bá Ọlọ́run làjà ẹlòmíì ò ní bá Ọlọ́run rí example kan tí mo ṣe ni àwọn dáàdì yẹn wọ́n fún mi lówó wọ́n dẹ̀ pé àwọn ti jẹ̀bi ẹ̀jẹ̀ wọ́n fẹ́ bribe Ọlọ́run tẹ́ wá pé èèyàn náà kíyè sára bó tọ̀hún bá ṣe jìyà ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ nìyẹn ẹ̀yìn wá máa torí pé gbowó ọ̀ràn àwọn nǹkan bá àwọn yẹn ohun tó lọ́run retí lọ́wọ́ èmi àti yín ni pé kí ìrìn àjò àwa àti òun kó dán mọ́rán bàbá yìí kò fẹ́ nǹkan tó pọ̀ lọ́wọ́ wa ohun tó dẹ̀ rọrùn jù nìyẹn kéèyàn gbé ìgbé ayé ẹ̀ ní ìlànà ti Ọlọ́run kì í ṣe iye pásítọ̀ tẹ́ ẹ mọ̀ in fact the numbers of pastors tẹ́ ẹ mọ̀ the more confused your life is going to be kì í ṣe pé òótọ́ ni kì í ṣe pé à ń ṣe pé àbí mo ṣe pé ni kì í ṣe pé fact ni ẹgbàá mo sọ fún iye pásítọ̀ tẹ́ bá mọ̀ tẹ́ bá tẹ́rí sábẹ́ wọn bẹ́ẹ̀ ni life ṣe máa confuse tó wọ́n máa ń sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn àwọn èèyàn ẹ jẹ́ kí n fún lápẹẹrẹ kan kí n tó padà sí ẹ̀kọ́ yìí láti summarize ẹ̀ fún wa wọ́n ti ní àwọn ọdún yẹn sẹ́yìn arákùnrin kan wá sí church wa àti ìbẹ̀rẹ̀ ìjọ nígbà yẹn ó dẹ̀ ń wọ́ dẹ̀ ń bọ̀ ṣùgbọ́n mo wá notice kinní kan nínú ìwà arákùnrin yẹn a máa bẹ̀rẹ̀ sí ní aago 7 láàárọ̀ ní church yẹn ó máa dé láago 10 a dẹ̀ máa close láago 12 nígbà tó yá ó rí pé àwọn yẹn ti notice a wá ní Sunday lé a wá Sunday tó tẹ̀lé a miss third Sunday kò ní wá tó dẹ̀ máa wá apẹ́dé ó lè dé nǹkan bí after 10 then ọjọ́ kan mo wá pe arákùnrin yẹn ṣé ẹ fẹ́ máa wá church wa ni wọ́n ní church àwọn lélẹ́yìn Ọlọ́run ṣeun thank God for your decision ṣùgbọ́n àwọn time kan wà tẹ́ kí wọ́n mú láti jẹ́ kan realize pé mo mọ̀ gbà tẹ́ máa ń pẹ́ dé but ẹ máa ń wá dédé ẹ̀dẹ̀ máa ń wá on time ṣùgbọ́n àwọn Sunday bíi 2 àbẹ́yọ kan láàrin oṣù ẹ̀ ní wá rárá ẹ̀gbà náà wá kọ́mà wọ́n open up fún mi pé àwọn máa lọ sí church màmá wọn mo ní ẹ ṣàlàyé ẹ̀kẹ́ jẹ́ kí n gbọ́ dáadáa wọ́n ní màmá wọn ló mú ìjọ kan wọ́n dárúkọ ìjọ yẹn ló mú ìjọ yẹn wá sí agbègbè yẹn màmá wọn ìgbà tó dẹ̀ fẹ́ kó sọ pé kán jọ tó lọ lọ́hùn àwọn fẹ́ kíjọ yẹn kú òun gbọ́dọ̀ máa lọ sí church yẹn so ṣùgbọ́n àwọn wá rí pé church yẹn pé kò sọ́nà ń bẹ̀ làwọn ṣe ń wá sí ọ̀dọ̀ wa but time tẹ́ bàbá wa wọn làwọn lọ ń jọ́sìn níbẹ̀ nítorí ọ̀rọ̀ tí promise táwọn ṣe fún màmá wọn wọn á rẹ́rìn mo ní ẹ mọ̀ pé it doesn't work that way mo ṣe experiment kan fún wọn lọ́jọ́ yẹn mo ní mo ka experiment nínú ìwé ni ẹja try ìwé òótọ́ ni ẹ̀rí a ní ìgò kan nílé ńjọ́ yẹn ìgò yẹn ga díẹ̀ báyìí mo ní kàn lọ gbé ìgò yẹn wá ìgò yẹn transparent white ni funfun gbòò ní ìgò yẹn ẹ̀rí wọn á ní kàn bu omi kó fẹ́ kún kàn bù síbẹ̀ omi yẹn wá fẹ́ kún mo ní ṣe rí mo ní ǹjẹ́ lè rí omi inú ìgò wọn lòun ló clear yìí mo ní kílẹ̀ ló ṣe yìí ẹ ló clear mo ní bí ayé yìí ṣe rí nìyẹn
wọ́n á ní ẹjọ́ míìkì yẹn ṣe tí mú tán wọ́n ní mo tí mú tán ẹ bá mi gbé mú síbí sí wọ́n dẹ̀ mú wọ́n á bú míìkì mo bù sórí inú síbí báyìí wọ́n á dà sínú ìgò yẹn mo wá ní kí ló ṣẹlẹ̀ sí ìgò yẹn sà wọ́n ló ti wà diluted wọ́n yẹn sọ́gẹ́lẹ̀ wọ́n ló ti wà diluted yẹni pé omi ti dàpọ̀ mọ́ míìkì wọ́n á ní ìjẹ́jẹ́ mọ̀ pé ó rọrùn kí ayé èèyàn dojú ó rọrùn ṣùgbọ́n kò rọrùn kí ayé èèyàn padà tún tò padà wọ́n ní ẹ̀ mú ní ó dà omi tí mo bù sí kìíní ìjẹ́mọ iye lítà ẹ̀ wọ́n ló pọ̀ o wọ́n ló máa fẹ́ wọ́n ló lé ní half a litre good mílìkì tí mo dà sí ó tó lítà mélòó wọ́n ní just a spoonful mo ní good mo ní ó dá mo ní báàlà process wo la máa gbà báyìí láti wá mú kí omi mọ́ bí ìgbà tá a rí ká tó da mílìkì sí wọ́n la máa bèèrè àwọn scientist lè ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni decision tẹ́ sọ yẹn ṣe rí létí mi bẹ́ẹ̀ ṣe sọ ẹ wà lójú ọ̀nà ẹ lọ da lúrúpọ̀ mọ́ ṣàpà ẹ tó padà sójú ọ̀nà ẹ lọ da lúrúpọ̀ mọ́ ṣàpà ẹ tó padà sójú ọ̀nà ẹ rí irú ayé bẹ́ẹ̀ ó máa dojúrú pátápátá ni wọ́n á ní kí ni káwọn ṣe mú tó bá kémi ní ẹ wà jókòó ṣé ọ̀rọ̀ tí mo promise màmá mi ó mo fẹ́ tẹ̀lé ní àbí ọ̀rọ̀ tí mo promise Ọlọ́run mo fẹ́ tẹ̀lé ẹ wá mú kan ní church méjèèjì àwọn ṣe nǹkan tí mo sọ báyìí ni pé káwọn má wà síbí mọ́ mo no gbọ́rọ̀ mi dáadáa mo ní èyí tẹ́ fi ń ṣọ́ọ̀tù ṣọ́ọ̀ṣì méjèèjì ẹ lọ mú kan bẹ̀ ṣùgbọ́n ó ṣe láàánú pé ṣọ́ọ̀ṣì màmá àwọn yẹn náà mú wọ́n padà ṣọ́ọ̀ṣì yẹn ṣùgbọ́n kò tiẹ̀ tó ọdún kan nígbà tí wọ́n máa fi yọrí jáde báyìí wọ́n fẹ́ jáde pátápátá nǹkan ti bàjẹ́ pátápátá tiẹ̀ ni wọ́n ti bàjẹ́ ẹ̀rí nínú ṣọ́ọ̀ṣì òun náà ni wọ́n ti lọ́mọ kan ti jẹ́wọ́ pé òun ló ń lò ìyàwó wọn nínú ṣọ́ọ̀ṣì òun náà ti jẹ́wọ́ pé ìyàwó wọn tó lò yẹn toyún ni o wọ́n ní tó máa lò toyún olùmọ̀ iṣẹ́ fún nǹkan tó fẹ́ ṣe nínú ṣọ́ọ̀ṣì òun náà ti sọ ibi tán kó ọrọ̀ ajé ẹ̀ sí nínú ṣọ́ọ̀ṣì òun náà ni ẹ̀rí kí ló dẹ̀ fà àwọn kan wà tí wọ́n ń bínú ìyá wọn kí àwọn tó kú wọn jọ ní èdè àìyedè kan wọn rọ wọn ìgbà tó máa fi jáde báyìí tí máa fi rí wọn nǹkan ti bọ́ sórí tí mo sọ fún wọn nìyẹn o mo ní ẹ̀sà nǹkan ti bọ́ sórí o ẹ lọ́ máa bẹ̀rẹ̀ fún àánú Ọlọ́run kò pẹ́ ẹ̀nà gbé wa kúrò ní agbègbè yẹn ẹ wò sáà ẹ wò máa ohun tí Ọlọ́run tọrọ lọ́wọ́ yín nǹkan péré ni máa rìn níwájú mi kí wọ́n kí ó sì pé ìrìn àjò tá a fẹ́ bá Ọlọ́run rìn nìyẹn tá a bá rí nǹkan kan tó wá ń dí ìrìn àjò yẹn lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe bíi ti Dáfídì ẹ má tẹ̀lé ẹ̀tàn wọn pé ẹ lè ṣe tó bá wù yín ẹ má tẹ̀lé ẹ̀tàn wọn ní ọjọ́ Wednesday tí a ṣe prayer mo mention ọ̀rọ̀ kan orin kan tí mo sọ pé láti mo ráwọn tó message mi mo ní ẹ lọ yọ̀dà lórí fóònù yín ẹ rò bí eré mò ń ṣe ni láńsẹ̀nsì ẹ̀ṣẹ̀ ni wọ́n fún yín láńsẹ̀nsì pé ẹ máa dẹ́ṣẹ̀ lọ ni nígbà tí ìjìyà bá dé ẹ tó fún yín láńsẹ̀nsì yẹn ó lè má jìyà tọ́tọ́ wà ń bẹ́ẹ̀ nìyẹn pé kò wo bí mo ṣe ń wùwà kò wo bí mo ṣe ń ṣe ó ṣàǹtọ́jú mi ta ni mọ̀ kan tó ju Dáfídì rí ni lẹ́yìn tó yẹ pé ní gbogbo ojú ayé ẹ lọ padà kábẹ̀ yẹn 1 Kings chapter 15 verse 5 ní gbogbo ojú ayé kò sí nǹkan tọ́lọ́run sọ fún un rí tó yẹsẹ̀ nínú ẹ̀ àfi ọ̀ràn ẹyọ kan péré ọ̀ràn ó dẹ̀ dán in fact ẹ̀gún yẹn ṣe wà lórí àwọn ọmọ ẹ̀dọ́lá torí ẹ̀gún láéláé ni Ọlọ́run pè fún ẹ̀rí ohun bó bá ṣe ń wà o òun náà ló ń dí ìbáṣepọ̀ wa àti ẹ̀ lọ́wọ́ òun ní ká gbègbè ayé wa lẹ́kùnrẹ́rẹ́ débi tó yẹ ká gbèdé so nítorí náà tábàdé ẹni tó bá fẹ́ ṣe àtúnṣe kí n sáré nǹkan mẹ́ta yẹn péré ni kò pọ̀ rárá kò dẹ̀ nira àti ṣe yẹn ni pé ọkàn Dáfídì jẹ́ ọkàn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ọlọ́run ẹjọ́ sá ẹjọ́ mà ẹ má bínú ẹ̀rí ẹ̀kọ́ ilé yàtọ̀ díẹ̀ tó bá ní nǹkan kan nínú ayé yín tó yẹ kẹ́ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run kí mi ní kẹ́ jẹ́wọ́ ẹ̀ fún pásítọ̀ kankan mi ní kẹ́ wá bá mi kẹ́ wájú ẹ̀ fún kò ní nǹkan ṣe pẹ̀lú láìbù mi ṣùgbọ́n ẹ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run ẹ lọ bá Ọlọ́run nínú àdúrà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà fún ìbùkún yẹn bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà lórí ọ̀tá tẹ́ máa fàwẹ̀ sí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kò tí ì burú jù ìyẹn pé ẹ gbọ́dọ̀ sí ló sàbà Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ lóòótọ́ pé ẹ fẹ́ jẹ́wọ́ fún òṣèpẹ́ fẹ́ tán Ọlọ́run rí ọkàn wa tá a bá ń tàn ó mọ̀ that's what ti a máa sọ pé òṣèlú tó lè tàn Ọlọ́run ara èèyàn lèèyàn tàn torí ẹ̀ tẹ́ ń tàn òun ní kedere lójú ẹ̀ gbogbo wa bá kedere lójú ẹ̀ ni tó bá ní nǹkan tó yẹ kẹ́ tó bá ibi tó yẹ kẹ́ ti dí pẹ̀lú ara yín nínú àdúrà ẹ pàrọ̀ sọ́gbà Ọlọ́run yẹn kẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ìtorí nǹkan tó jẹ́ kí Dáfídì wà unique nìyẹn láàrin gbogbo characters tó wà ní Bible ẹ̀rí nígbà tẹ́ bá ṣe yẹn tán ẹ̀kan yẹn tún gbọ́dọ̀ jẹ́ ọkàn tó wá ń bẹ̀bẹ̀ fún ìdáríjì Olúwa ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi Olúwa ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi mo máa fẹ́ràn mọ́mì kan o
èmi mú láti stop wọn lọ́jọ́ kan pé àmọ́ mi don't beat yourself too much ojoojúmọ́ tẹ́ bá ń bá mi sọ ẹ ṣáà tẹnu mọ́ pé ẹ̀yin lè mú wàhálà wọnú ìdílé yín ẹ lè jẹ́ ká yẹ àwọn ẹ̀rí bàmí ní ó ti tó bẹ́yìn ṣe ti bá Ọlọ́run sọ bẹ́ẹ̀ ni ẹ gba ìdáríjì kẹ́ẹ̀dẹ̀ tẹ̀síwájú láti bẹ̀ ẹ̀rí mọ́mí yẹn ò dì sí ìbára wọn ò tanra wọn jẹ wọ́n wá bẹ́ẹ̀ lè rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó máa ń tanra wọn jẹ nítorí kan ṣe wọn ní ṣe wọ́n mọ̀ wọ́n ṣàmà wá way out wọ́n máa wá ẹ̀ẹ́sà ẹ̀ lè bá ẹ fún mi láti prayer tí màá máa lò máa rẹ́rìn pé ẹ máa fún ẹ prayer tó máa lò mo máa sọ fún àwọn èèyàn pé mistake tí bàbá Mósè ṣe yẹn mi ì lè ṣe mistake gidi ni o wọ́n gba àwọn èèyàn tí wọ́n ń kó jẹ wọ́n gbà wọ́n láàyè láti mú wọn kọlu Ọlọ́run àwọn kan ti bá wa lò bẹ́ẹ̀ rí nínú ìgbàgbọ́ wọ́n rò bóyá wọ́n lè tì wá kọlu Ọlọ́run àti skin wa thick nǹkan èdè tí mo máa ń lò ní my skin is very thick so kò majority nǹkan tẹ́ ẹ bá rò bóyá ó lágbára yẹn èmi àárẹ̀ ní ẹ̀dánù ni màmá bá tèmi lọ ẹ̀rí àkọ́kọ́ ẹ̀ ọkàn tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kejì ọkàn tó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì then eléwu ni kókó bẹ̀ ọkàn ẹ̀rí ó ní ọkàn tó ń tún ìwà ẹ̀ ṣe ibi tá a bá ṣe tẹ́lẹ̀ ká má padà ṣe mọ́ ntí a jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run yẹn ká má bá lọ́wọ́ wa mọ́ mo dẹ̀ sọ fún wa láti gbégbé ayé wa mọ́ ló rọrùn jù láyé lọ́rùn ó ti rọrùn jù yẹn ni pé ohun tí ẹ bá mọ̀ pé ó tako òfin Ọlọ́run just don't do it ó lè má help yín ó lè má mú ó lè kẹ́ lose owó ó lè kẹ́ lose iṣẹ́ kò sí nǹkan tí ó lè kẹ́ lose ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá fẹ́ san padà ó máa yà yín lẹ́nu ibi tọ́rọ̀ máa gbé yín dé ẹ̀ ní lè gbàgbé ẹ̀ ṣé dé àwọn kan wọ̀nyí tá bá lè mú lò sà mọ́mì tá bá lè mú àwọn kan wọ̀nyí lò máa yé wa ẹ wá sọ fún mo fẹ́ kẹ́nìkan wá sọ fún mi pé ọ̀nà ayé òun ògún kó wá challenge mi pé ẹ̀sà ní tẹ́ ẹ ní ká ṣe ìmúdẹ̀ ṣe gbogbo ẹ̀ pátá o bẹ́ẹ̀ mo ṣe tán bá ọ̀nà ayé mi kan dàrú sí ni ẹ dákun ẹ wá ẹ challenge mi yo ibi àti yẹn àyèwà lọ sọ́dọ̀ Ọlọ́run àjọ débẹ̀ ni pé Olúwa tẹ́ ẹ ní ká ṣe àṣe ẹ̀rí ṣùgbọ́n mo ti ẹ̀ jẹ́rìí kò ní dé stage yẹn mo jẹ́rìí Ọlọ́run tá à ń sìn ó ní agbára láti ṣèjọba yìí lọ ó ní agbára láti mú ọ̀nà wa tọ́jú báyìí lọ ó ní ipá àti agbára láti mú kí ohun gbogbo kó ṣeé ṣe he can make it possible because with you all things can be possible too torí pé ẹ jẹ́ ọmọ Ọlọ́run gbogbo àwọn tẹ́lẹ̀ bí a kò ṣeé ṣe láíláí yẹn Ọlọ́run á ṣe wẹ́rẹ́ débi pé ẹ máa wò pé so àwọn ìyanu tó ṣẹlẹ̀ ní Bíbélì yẹn ó sì nípa àtàgbára láti ṣẹlẹ̀ lónìí bẹ́ẹ̀ ni èmi á sọ fún pé bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe gan nìyẹn lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ yín torí pé àjọ gbọ́ ẹ̀kọ́ yìí papọ̀ mo sì gbàdúrà fún yín pé lórúkọ Jésù agbára tí ẹ fi gbé ìgbésẹ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí Ọlọ́run á fún yín ẹ̀yìn nínú àwọn tí Ọlọ́run ṣàsọ́tọ̀ fún ìyanu Ọlọ́run ká ìmọ̀ lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ọ̀tun tẹ́ fún wa láti kẹ́kọ̀ọ́ yìí ní ọ̀nà ọ̀tun Jésù ló ẹ̀gbọ́ ọpẹ́ wa kì í ṣe pé a ò mọ àwọn ẹ̀kọ́ wọ̀nyí kì í ṣe pé a mọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n akàtún rán wa létí lórí àwọn kankan ni kí ayé wa lè dá sí lórúkọ Jésù sí ayé yín á dá sí bẹ́ẹ̀ ṣe mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò mú ní ayé yín á dá sí Ọlọ́run á jẹ́wọ́ ara ẹ̀nu ayé yín ògo Ọlọ́run yóò sì fara hàn agbára wà láàyè Ọlọ́run ìtọ́lọ́ fi ń jẹ Ọlọ́run aṣẹnu ayé tìyín náà gbọ́ àdúrà Jésù Olúwa wa yẹ kí lóò Jésù rẹ̀ fẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa àti rí àánú gbà a sì yin Ọlọ́run papọ̀ mo ní testimony wa yóò pọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.